Africa Content TV. Emma Kanu Sanusi lọ́jẹ́ ni tí mo mentor. Àwọn tó súnmọ́ mi mọ̀ pé mo fẹ́ràn bàbá Sanusi púpọ̀ jù. A ní àlákọ̀ rẹpẹtẹ bẹ̀tí inú ẹni tí mo fẹ́ràn tí mo fi máa ń ṣàwòkọ́ṣe ni. Ńlọgbẹ́dẹ́ bí wàásì kan tí mo ṣe níbi ọdún 6 sẹ́yìn tó ń go viral dò ní àárọ̀ yìí tá a ti compare China àti economy Nigeria. Ọ̀rọ̀ bàbá yẹn tó hàn níbẹ̀. Àmọ́ tó ń ti bẹ́ẹ̀ lọ́jọ́ tí a kọ́kọ́ yọ mo fẹ́ jẹun alẹ́ ńjọ́ náà ni àárọ̀ ọjọ́ kejì mo tó rántí pé mi ò jẹun. Ní tìtorí quality tí ń bẹ lára ẹ̀ ènìyàn lòun náà. Ẹ̀yin tẹ́ wọlé ẹ máa bá mi like, ẹ máa tẹ like, ẹ máa tẹ love, ẹ sì máa share, ẹ máa comment. Ọlọ́run mi ó ṣàánú gbogbo yín. Àmín. Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an. Ọlọ́run ní wala nabluwannakum bi shay'in minal khawfi wal ju'i. Wala nabluwannakum bi shay'in minal khawfi wal ju'i. Ọlọ́run ní màá máa dán yín wò. Mi ò fi yín sílẹ̀ láyé ká ẹ lọ freely. You just have to pass certain trials. Trials ni the only bridge to link èèyàn with success. Tó o bá ń wá success, trial ó síwájú. Àdánwò ni bridge tágùn débi oríire. Wala nabluwannakum bi shay'in minal khawfi wal ju'i. Ó ti wà lákọsílẹ̀. Káwa tó dáyé, ọba mi ní màá máa dán yín wò bi shay'in minal khawf. With a set of fear. Àwọn nǹkan kan tí ó máa dẹ́rù bà yín. Kì í ṣe gbogbo general, kì í ṣe gbogbo bẹ̀rù. Ní ló fi jẹ́ látọ̀dọ̀ Ọlọ́run. Àmọ́ ọba wa ti jẹ́ ká mọ̀ yìí pé apá kan bẹ̀rù. Àwọn irú kan nínú ẹ̀rù náà minal khawf. Èmi Ọlọ́run máa fi dán yín wò. Wà join. Ebi nígbà míì máa dẹ ibi sílùú. Èmi Ọlọ́run lè dẹ ibi sẹ́yọ ẹnìkan. Bàbá bílọ́níà tó lówó tó ní gbogbo ẹ̀ mo lè dé àárẹ̀ sí. A wà lórí bẹ́ẹ̀dì wọ́n dẹ̀ sọ fún pé sífù ẹ̀ lè jẹun tí ìdọ̀la o. Ẹ sá máa gba dírípù náà ni. Èmi ni mo dẹ ibi sí. Alágbára máa lówó lápò. Tí ó dẹ̀ bára ẹ̀ nínú igbó níbi tí ò ti lè róúnjẹ rà. Yóò dààmú owó useless mọ́ lọ́wọ́. Ọlọ́run lémi Ọlọ́run ni mo dán wò. Wa naqsin minal amwal. Owó tẹ̀dá gbọ́kànlé. Ọlọ́run ní mo lè reduce quality owó bọ́lá ṣe yẹ̀yẹ́ owó Nàìjíríà. Ọlọ́run ló lówó mi. Mo lè ṣàdédé yẹ̀yẹ́ owó tí ń bẹ lọ́wọ́ ẹ̀. Mo lè dín ọrọ̀ ajé ẹlòmíì kù nígbà tí ó expect. Minal amwali wal anfusi wat tamarat. Nǹkan èrè oko tí àgbẹ̀ ti fọkàn balẹ̀ lé lórí pé oko yìí ò gbọdọ̀ mọ́ mòrè wa. Ọlọ́run ní mo lè dánwò. Mo lè dé àgbàrá òjò sí. Mo lè dé earthquake sí. Èmi Ọlọ́run ní ìdánwò ní gbogbo ẹ̀ látọ̀dọ̀ èmi Ọlọ́run. Wal anfusi. Ẹ̀mí tẹ́ ẹ̀ mọ̀ kó lè kú lógún ọdún mo lè palẹ̀ kan náà. Ọlọ́run lémi Ọlọ́run ní wa babashir sabirin. Ọlọ́run ní give glad tidings to those who can exercise patience in such situation. Àwọn tí wọ́n bá lè ṣe sùúrù níjọ́ tí àdánwò bá dé, Ọlọ́run ní ẹ fún wọn ní ìrọ̀dùnú. Ẹ fún wọn ní ìrọ̀dùnú. Alladhina idha asabathumul musiba qalu inna lillahi wa inna ilayhi raji'un. Àwọn tó jẹ́ pé níjọ́ tí àdánwò dé, wọ́n sọ pé lódodo ọ̀dọ̀ Ọlọ́run láti wá. Àdánwò tó dé yìí Ọlọ́run ló mú wá. Kí ni tí mo fẹ́ lò níbi àyà yìí? Ọ̀rọ̀ Sanusi Lamido ni mo sọ débẹ̀. Kí ni tí mo fẹ́ lò? Àwọn àfáàǹsì àyà yìí tú. Bádánwò bá kányàn wọn ò ní sáṣe sùúrù. Máa wọ Ọlọ́run níran, èèyàn kí wọ Ọlọ́run níran. Ntọ́lọ́run sọ ni pé àwọn tí wọ́n lè ní sùúrù tó o bá calm down o lè mọ̀nà tó ń lọ. You have to calm down. Bádánwò bá dé kọ́kọ́ accept ẹ̀ bádánwò lóde. Ikú kọ́ lọ́kàn. Àìmọye èèyàn tó lọ já rẹ̀ sí top Milan Bridge tó kú dànù. Ìṣẹ́jú kan tó kú tọ́lọ́ wọn ṣàánú ẹ̀ lọ́pa rẹ̀. Àdánwò wo ní nǹkan tí ọ̀kẹ́ nìkan rí? Wọ́n ti lé ọba lórí ìtẹ́rí tí wọ́n tó dá padà. Ọ̀kan ni ti Emma Sanusi. Àti olówó tó dolùsì tó tún wá padà dolówó yamọ̀ra lẹ́yìn ìgbà náà. Àti rẹni tó síkì fógún ọdún tó padà wá lálàáfíà. Tẹ́ni tí ò síkì pẹ́ẹ́pẹ́ ẹsẹ̀ jáde láyé. Àti rẹni tó jẹ gbèsè. Táyé ń lé kiri pọ́ ní gbèsè ni tó bọ́nú gbèsè tó tún wá dolówó. Ẹni ọjà ń gbèsè lọ́wọ́ àdẹni kí tó náwó lórí ààrẹ rẹ̀. Oní tún wà náwó lé lórí pé kọ́ mọ́ bàá kú. Ètò Ọlọ́run ni ẹ̀dá kan ò lè mọ géèmù Ọlọ́run àfọlọ́run tó dá yàtọ̀run. Wabashiri sabirin ibi tí mo fẹ́ lò ní. Bashir ẹ fún wọn ní ìró ìdùnnú.
àwọn tí wọ́n lè calm down tí wọ́n wá lè re-strategize tí wọ́n wá lè plan àmọ́ lásìkò tádánwò kan lọ́wọ́ kó o máa sọ̀rọ̀ fatafata wọ́rọ́wọ́rọ́wọ́rọ́ bó ṣe ń kọlu gbá ló ń kọ́ láwọ́ ẹ̀dá lè má bọ̀ bí àdánwò yẹn. ìwọ wẹ́ẹ́ máa Sanusi àdánwò kan ó mà pé àdánwò gidigidi lélẹ́yìí gbogbo bí ṣe ń sọ̀rọ̀ fatafata tẹ́lẹ̀ ó calm down èèyàn fẹ́ lè má gbọ́rọ̀ rẹ̀ mọ́ ń ta ọwọ́ hibernate ọlọ́gbórí pamọ́ bàdánwò bá dé kó o ní environment bí àdánwò yẹn ká ẹ má nígbà mi kó o lè ráyè ronú pé kí ló kàn kí ni way out lọ strategize ọba tó dá pẹ́ẹ̀nì náà lọ́dá òyìnbó tó dá pẹ́ẹ̀nì lọ́dá reza kádàrá ń wájú ọlọ́run yẹ mo lọ umayẹsà wọ yuthibit anytime lọ́lọ́run lè pa kádàrá búrẹ́ ní tí ò sínú kádàrá ọlọ́run lè kọ́ bẹ́ẹ̀ anytime wà ń da umulikita ọ̀dọ̀ ọlọ́run nìyá gbogbo àkọsílẹ̀ wà gbáralẹ̀ wọ́n fi ìbànújẹ́ para ẹ̀ Sanusi ò fi ìbànújẹ́ para ẹ̀ ó lọ rí strategize ó calm ó ń ṣe bí ìgbà tí ò ní fight back àṣẹrú ọlọ́run àṣẹbí ṣe ń fa tẹ̀sùbá náà ní ń fa òṣèlú ayé ọ̀dọ́gbọ́n sọ̀rọ̀ ààrẹ títí tọ́lọ̀ ń fi wá dá padà síbẹ̀ ìgbọ́ padà síbẹ̀ lọ́mọ ádámọ̀ ń bọ̀ ni bàdánwò bá kàn ọ́ tọ́ ọ bá jókòó pé tó ọlọ́run ó gbèjà wa wàláhì ọlọ́run lè máa wẹ̀ dáníran ọba tó jẹ́ pé kullu ni'matin minhu wa fadlu wa kullu nikmatin minhu wa adlu la yus'alu amma yaf'al wa hum yus'alun. ẹni ọlọ́run di àdánwò sí lọ tí ń rẹ́ lura wọn ọlọ́run fi ń sọ lánìí ẹni tí ó sì rádánwò ọlá náà ní lọ́dọ̀ ọlọ́run ètò tẹ̀wọ̀ lọ́rùn ló fi dákẹ́ ló ń wòran ọ̀sọ́ ọlọ́run dìbò yí ẹ̀ tí ó sọ kalẹ̀ bó bá jẹ́ pé àdánwò ọmọ challenge ẹ̀dá láyé ni a sì láyé máa ti dá àlìjánà nìyẹn àlìjánà ni ò ti ní sọ̀tà àlìjánà ni ò ní sí challenge àlìjánà là ní gbéra wa lẹ́sẹ̀ àmọ́ láyé tá à ń bẹ́ẹ̀ yí ọmọ ṣẹlẹ̀ ìwọ wẹ́ẹ́ má Sanusi ọlọ plan ọlọ re-strategize nínú ayé ó máa ń ṣẹlẹ̀ ńgbà mi ọ̀n wa mọ́tò lọ ní one way trailer wa overtake pàdé ẹ̀ má claim right ní moment yẹn tètè claim gbó ẹni ó ju ni lọ lè ju nínú síbi tó fẹ́ agbára ìjọba ni wọ́n fi bàjá wọ́n lè kú nípò ìjọba ó gbà fọlọ́hún wọ́n ní kó máa lọ ọdún kan kó máa lọ gbé bẹ́ẹ̀ àwọn tó bá níṣẹ́ ẹ̀ ó gbà fọlọ́hún kò wá dákẹ́ sábẹ́lé ó ń re-strategize òun náà ń fight lábẹ́nú ń ronú kí ló kàn ọlọ́gọ́dé àsìkò òbò pé bíbò míì bá tiẹ̀ dé bọ́ bá tiẹ̀ gbélé ikú ń bẹ̀ òun ọ̀rọ̀ náà lọ. ìwọ náà plan ayé ẹ̀ nígbà tádánwò dé ni ọkàn jókòó kábẹ́ lẹ́nu sunkún níbẹ̀nú àwọn èèyàn wa ní àárẹ̀wá tádánwò bá kẹlòmíì tó bá fọ́ lójú ìjọ kejì ni ó ti mú ọ̀pá tí ó ti máa tọrọ bára kútó ibi ọlọ́run kádàrá pé wọ́n bá ro òun ni yorùbá ó sun ẹkún títí ojú ìta ọ̀fọ̀ ojú inú ó tó fọ́ ojú inú tọ́tún sẹ́kù fún ó tó fọ́ kò wá ní sílẹ̀ aká tí ó fi ronú mọ́ nítorí náà ọmọ ìyá mi máa strategize nínú ayé ìdámọ́ dọ́kọ̀ sọdírúkà mi bìládín kárọ̀hìn kárọ̀hìn bàbá síwá kárọ̀hìn tọ́lìbà bàládà síwá. ajíbùtù lè máa yòókì mú bí àrùn wàrídùnláhi wàsíyàtún kọ̀dọ̀ wàrídùnláhi wàsíyàtún kọ̀dọ̀ wàdákàmì rìjálì kọ́lí lùwákìlì balidun laysa yadri ma toha balidun laysa yadri ma toha fa innaka wajidun aridun bi aridin wa nafsaka lam tajid nafsan siwa wa nafsaka lam tajid nafsan siwa. kí ni tí mo sọ débẹ̀ afa sọ ìdámẹ́dọ́ka sọdírúkà mi bìláde. níjọ́ tádánwò bá dé ìbànújẹ́ gba gbogbo gbáàyà rẹ̀ ọ̀rẹ́ ní fọ̀rọ̀ lọ àdánwò dé ìrònú fẹ́ pa ọ́ sójú kan náà ìdámẹ́dọ́ka sọdírúkà mi bìláde. àfààní tó bá ti rí bẹ́ẹ̀ àkọ́kọ́ solution ni pé move yourself away from that environment. mo bọ̀ òun rí ìbànújẹ́
ìbànújẹ́ tó ń rí yẹn ibi tó wà kọ́kọ́ mú varẹ̀ kú níbẹ̀ Allah. lọ́bọ̀ míì tó ti ní máa rí ìbànújẹ́ yẹn every minute ìyẹn fún ẹ l'opportunity àti lè ronú kí lọ́kàn. Ajibutu lima yukimu bidari dhulli. àfa lọ́jọ́ ní lójú ẹni tó lọ jókòó sáàyè yẹpẹrẹ àdánwò kan ò àdánwò yẹ̀yẹ́ sójú kan ìwọ náà wàá gbà pé tó báyìí pé ọlọ́run ṣe láàmú àlò lọ báyìí pé bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa lò á jẹ́ pé wèrè ní ọ̀dọ́ mọ́ Waridullahi wasi'atun ilé ọlọ́run solution sí problem ẹ̀ lè jẹ́ pé bí ọwà yẹn kọ́. wasi'atun qadruha. Fadhaka min rijali qalilu akili. ọkùnrin tó bá ronú bẹ́ẹ̀ aláìníla káyọ̀ pònú wèrè afọ́núfọ́ra ní òrònú pẹ́tò àdánwò tó ti kàn ń báwọn ṣe máa bá lọ náà nì kì í ṣe pé kọ́ ọ máa ṣe nǹkan tó takò fin but you need to fight for yourself. Every man is the architect of his own fortune. Your fortune is on your hand. Nobody will fight your war for you like yourself. Fight your war. If you see someone telling you that this war belongs to God, it's God that will fight it. Tell the person that yes, I will first fight the war. Then my God will support me. Your God will only support you. Oh, lè sọ yí pé Ọlọ́run ní ọba mi jagun kí wọn náà kọ́ ọmọ gbéra. Ibi ọba ti ń jagun lọ lọ́lọ́run ó ti support ẹ̀. Àmọ́ kọ́ wá dákẹ́ sójú kan àfa ní òpònú afọ́núfọ́ra ní ó sọrú ẹ̀. Qalilu akili balidun laysa yadri ma ta'a. Balidun laysa yadri ma ta'a. Òpònú tí àwọn ń tọ́kàn nínú ayé inú oronú rú ẹ̀. Fa innaka wajidun ardun bi ardin. Mo sọ lẹ́ẹ̀kan mo lóun wa mọ́tò lọ lọ́nà one way trailer bá overtake pàdé. Fa innaka. Gbọ́ tèmi o ò gbọ́dọ̀ claim right ńgbà trailer ti overtake un tètè claim gbó tàbí kó claim left. Allah. Bó o bá lọ claim right ọba rẹ̀ ní sàré àmọ́ tó o bá claim gbó alágbára gbọ̀nà mẹ́ lọ́wọ́ fọ̀nà lẹ̀ fún. Níjọ́ Sètánì bá lóun ọ̀nàjà níta èèyàn má dúró níta pé àjọ fani. Sètánì ti kọ́ ọmọ ogun dání ìta rẹ lólóhùn ó ti náta fìta rẹ sílẹ̀ kódà finú ilé rẹ lẹ̀ fún lásìkò yìí. Nígbà Sètánì bá lọ tán ó rí ta rẹ control. Àmọ́ kò sọ pé ráìtì ló kù ní mọ́mẹ́ǹtì tágbára ti ká ẹ wàá bára ẹ ní sàré. Wa nafusaka lam tajidi nafusa siwa. Wa nafusaka lam tajidi nafusa. Ànábì wa Sulaiman ẹ̀yin tẹ́ ń bẹ lórí internet ẹ bá mi share rẹ̀ rẹpẹtẹ ẹ bó kó lọ fà ẹ bá mi like and love ẹ wá bá mi comment. Ànábì wa Sulaiman kí ló jẹ́ ọbọ nínú àdánwò ọlá bọ́ lọ́wọ́ ẹ̀ ní ìwọ nìkan kọ́ ló kọ́kọ́ lówó tó kàdánwò báwọn tí máa lówó ọba kàdánwò ni o ní rẹ nìkan kó lówó kọ́ máa sáré kí pé kọ́lá ọmọ bọ̀ títálíkà sì dá o torí kò tí ì tọ́láwò ẹni ọlá ń bẹ lọ́wọ́ ẹ̀ ní kó sọ́ra ìpadàbọ̀ tálíkà ọ̀dà ìpadàbọ̀ olówó ọ̀dà ó di kejì ayé ọ̀dà afẹ́ni ó ti lówó rí ìwọ ni kó sọ́ra. Ànábì Sulaiman Ọlọ́run ló sẹ̀ nígbà tọ́lọ́run ó gbé tí ó gbé bínú dé ẹnìkan ò lè mọ ibi tọ́lọ́run máa gbé bínú gbà. Ọlọ́run bá ní kí Sètánì Ọlọ́run yọ̀ ọ̀dà fún Sètánì kó gbàjọba lọ́wọ́ ẹ̀. Sètánì kọjá lára rẹ̀ níbi tó ti ń wẹ̀ lọ́wọ́ nílé ìwẹ̀ ọgbà píkṣọ̀ rẹ̀ ọgbà mọ́ra àṣàìtọ́n àmọ́ picturize èèyàn àmọ́ tàṣọ wára ènìyàn ló fi lè lálàárí ìyá ẹ lójú oorun tí ó máa lé ẹ kiri ìyá ẹ ò kì í ṣàjẹ́ Sètánì ló gbáwọ̀ rẹ̀ wọ̀. Mo máa ń sọ kínní yẹn majority àwọn tán máa ń lálàá wípé mo lálàá sí ẹ Olúwa rán mi sí ẹ ọ̀pọ̀ aláàpọ̀ ọ̀ràn ló jẹ́ pé ní tí ń wù yẹn gangan nìkan yẹn ní bá wí tí ò ní mà. Ọ̀kan nínú àwọn president America mi ò rántí ẹ̀ mọ́ bóyá Abraham Lincoln ni mi ò rántí president America yẹn òun ló sùn lọ́làlà lójí ó lóun rí wípé wọ́n assassinate president kan òun náà ní tí wọ́n ń bi àwọn èèyàn léèrè pé orílẹ̀-èdè wo ni a ti á fẹ́ pa president mo lálàá alóhùn sì máa ń sẹ́ wọ́n pa president kan kódà dédé aago 2 ọ̀sán ni wọ́n pa ẹ build up security àwọn orílẹ̀-èdè àgbáyé kí wọ́n má pa àwọn president announce ọjọ́ kejì ni ẹ sùn tẹ̀ ọjọ́ kejì ni ẹ pa òun ló sì lálàá
kò sí ríra ẹ̀ kóun lòun kú ọ̀tọ̀ lẹni torí tó kú ìwọ tó ń lálàá bú kí tó máa ń wí ìwíkúwì fún gbogbo èèyàn ìwọ gángan ló ń ráburú fúnra ẹ̀. ẹnìkan ti sọ fún mi rí bàbá wa kan ti kọjá nílùú Ìbàdàn ọ̀kan náà àwọn alágbára ni tó wá jẹ́ni tó fẹ́ràn àwọn àfáà bàbá yẹn wá jáde láyé ló wá sọ fún mi pé òun mọ̀ lálàá látọ̀ mọ̀ rí ń pa bàbá yìí ọ̀dà òun mọ̀ lálàá pín so bàbá yìí ní chain lọ́wọ́ àtẹsẹ̀ ẹ mọ̀ bá wa bẹ lọ́hùn kọ́ lọ́wọ́ ṣàforíjì fún bàbá yìí mo ní ìwọ gan ni kó lọ múra síra ẹ̀ ọdún karùn-ún lẹ́yìn ìgbà náà mo tó rí ọ wá kí mi mo á ń béèrè pé mi ọmọ ó ní tẹ́ ẹ sọ fóun gbà yẹn mọ̀ sẹ́ ọgbà ẹ̀wọ̀n ló mọ̀ wà látọdún márùn-ún ẹgbà ọ̀ràn tó wọ̀n mọ́wọ́ mẹsẹ̀ ní ọmọ tí wọ́n lọ bẹ nítorí náà tọ́lọ́hun bá fàdánwò kẹ̀dá kó ṣe sùúrù kó kún fún gbìyànjú pẹ̀lú àdúrà láìpẹ́ ọjọ́ o àdúrà àgbà. kó jẹ́wọ́ ẹrú ẹ̀bẹ̀ lọ títí kó jẹ́wọ́ ẹrú ẹ̀bẹ̀ lọ títí kó jẹ́wọ́ ẹrú ẹ̀bẹ̀ lọ títí láìpẹ́ ọjọ́ àdúrà àgbà kó jẹ́wọ́ ẹrú ẹ̀bẹ̀ lọ títí. Sùlàìmánà ní sùúrù kódà ó di apẹjata jọyìnì mánu apẹjata ní tó ń lọ ṣe níjọ́ lọ́wọ́ dá ọlá Sùlàìmánà padà níjọ́ ìbànújẹ́ bá pọ̀ jù níjọ́ náà nìdọ̀nà súnmọ́ wọn ò rẹ́jà gidi pa òun àtọ̀gá ẹ̀ ọ̀gá wa fún lẹ́jà kékeré ó lẹ́jà kékeré yìí náà ni ó tọ́ sí ọ lẹ́ni o Sùlàìmánà délé lọ́wọ́ ọ̀sán kò lè jẹun torí tó bá jẹjà yẹn lọ́sàn ebi alẹ́ ló burú jù tí ó bá rí nǹkan jẹ lálẹ́ kò ní sùn tílẹ̀ yìí mọ́ ó kún fẹ́ kan dà sáwẹ̀ tílẹ̀ fi sú ọwọ́ adébi tí ó ti yan ẹja ló bá mú ẹja kékeré ọ̀là orí pẹ́jà yẹn ti tún gbẹjà mímì ó tún là kejì òun náà gbẹjà mímì tó fi wá dórí ẹja ẹlẹ́ẹ̀kẹta ọ̀là ẹja ẹlẹ́ẹ̀kẹta báyìí òrùka ọlá rẹ̀ tó jẹ́ pé tórùka yẹn bá ti dọ́wọ́ ẹ̀ àwọn àlìjànnú sọ̀rọ̀ adìẹ ni atẹ́gùn ó gbé ni ó yí òka yẹn ó yẹ̀ wò báyìí pé òrùka ọlọ́run ni ṣé bọ́lá ń ṣe dá ọrẹ́ padà ni ó ti bọ́wọ́ bá àwọn àlìjànnú dé ni àti àdúrà ti lẹ́sẹ̀ tání kú ò nílùú ibi títí ń lọ ló ti wá bínú sọ òrùka yẹn sínú òkun ó lọ́lá Sùlẹ̀mánà ò ní tọ́ sí ọ̀ràn kan mọ́ láyé ó sọ sínú òkun àwọn èèyàn ní á dínà mọ́ ní òjò orí ọtọ́ sí ọlọ́run ìṣetán tí ó ṣe ọlọ́rẹ̀ ni o bóore rẹ bá ń bẹ lábẹ́ ẹlẹ̀ tí bá ń bẹ lábẹ́ àpáta ọlọ́mọ bí ó ṣe yọ kàn ọ́. Kulu ma yatama nani mari oyodere ko. ọmọ ìyá mi ẹ̀kọ́ kejì tó wà nínú ọ̀rọ̀ Emma Sanusi adamallahu ayatahu wa dawlatahu. ẹ̀kọ́ kejì tó wà ń bẹ Emma Sanusi sọ̀rọ̀ kọ́pì. Yorùbá ní wọn kì í forí wórí mọ́ òye má pé nítorí pé Sanusi ṣe tiẹ̀ Ọlọ́run dá padà níwọ náà wà ń ta gbogbo ohun tí ọ̀yọ́ ta láyàláyà tó ń kankan sì ń bẹ lọ́wọ́ ẹ̀ tó ń lò wàláhì tó bá bọ́ Ọlọ́run lè má dá ọ padà o ọ̀tọ̀ọ̀tọ̀ ní bóńkálukú ṣe yan orí. Nọ́mbà 3 lára ẹ̀kọ́ tó wà lára ìpadàbọ̀ Sanusi tó bá wà níbi kan táráyé tó bá ń sọ òdodo tó dodo ẹ̀ ò ní túmọ̀ sí wọn táráyé fẹ́ sọ ẹlẹ́nu tí wọ́n fẹ́ sọ ń súná bú ntọ́jà ni kí wọ́ gangan kó háìjà rẹ̀ farapamọ́ fúngbà díẹ̀ bọ́ ọ bá farapamọ́ fúngbà díẹ̀ wọ́n padà mọ iye Sanusi kọ́ ló gbéra ẹ̀ pamọ́ fúnra Ọlọ́run lọ́lọ́ fi pamọ́ nígbà Ọlọ́run fi pamọ́ tí ó dá padà ń sìn ẹ rí bó ṣe dàbí ìgbà tí ọjọba rí ẹ wo adúrú yìí ẹ wo àpọ́nlé ẹ wo báwọn ọmọ Kánò ṣe jáde àwọn náà wọ́n sì ń sọ nígbà pé sódìdí ọba máa ń dá sọ́rọ̀ ìjọba ni ebo ti kúrò ní Central Bank kíní tó ń wí kí lọ́kàn ọba pẹ̀lú ọ̀rọ̀ ìjọba àbálọ àbábọ̀ gbogbo wọn ní ọ̀rọ̀ jáde tí wọ́n wá fìdùnnú hàn pé ẹyẹ ni àwọn fẹ́ nìyí mi sọ pé àwọn kan ò fẹ́ ti kejì náà o torí bó ṣe lè wù káyé ó le tó ọ̀rẹ́ ó léèyàn tiẹ̀ ọ̀tá náà ó léèyàn tiẹ̀ kódà ẹni ó lù yá ẹ̀pá lọ́jà yóò ní sọ̀pọ̀tà o ìyá tó bí inú ló lù pa láàrin ọjà yóò tún ní sọ̀pọ̀tà